wèrè ló lè wo wèrè tó lórí burúkú ni tó bá yẹ ní Wùnmí ṣe pé tó bá ti ń sùn tó bá ti ń jí máa mọ̀ pé èèyàn kan wà tí ó dẹ̀ lẹ́yìn ẹ má ṣorí burúkú pẹ̀lẹ́ mi o kò lọ fi sọ́kàn because I won't stop Yasin. ẹ trólù ẹlòmíì títí àwọn ò ráyè mi lè go off the radar fẹ́yàn tán kọ́ lọ́ọ́ máa mú mi kó má fàìsàn ṣe mi kó má pa mí kí má rí kú òbí báyìí kí má rí kú ọmọ kọ́ lọ́ọ́ ń ṣàánú mi kó jọ pé kí n go off the radar for anybody yẹn ọmọ kò jọ o. I just want you guys to learn like how far they can go just to destroy you. béèyàn kan lòun àbúlé èmi sí kú máa gbẹ́ bí yín máa ṣe voice over ògùngùn máa pa yín ni kó máa pa yín máa ṣe voice over èpè ní mi ì jẹ́ celebrity débẹ̀ mi tọrọ owó lọ́wọ́ yín. àánú ẹ̀ tẹ́kọ̀ wà lórí social media tẹ́ ẹ̀ mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tẹ́kọ̀ máa lọ forí yín gbépè ohun tó wà lẹ́yìn ẹ̀fà jẹjẹ lọ. Someone wrote it. Only I cannot wait to hear that you died while having birth or while giving birth. Mo sunkún. You guys are wicked. If you know what I have against these people, ẹ mọ̀ pé kò sí ilé babaláwo tẹ́ máa gbé kéèsì wọn dé tẹ́ máa ṣépè fún wọn ó máa mú wọn ó máa máa wọn mú wọn. Eléyìí ò ń sọ̀rọ̀ pé dárí jẹ́yìn. Mo fẹ́ kó mọ̀ pé forgiveness is a sin. Ìwọ tó bá ro kúrò mi ò ń lọ kú. I will never forgive your mother. I will never forgive your family. Tó bá porí mi níbi ibi máa jẹ́ tiẹ̀ tí tọmọtọmọ ni. Lórí cyberspace be careful ẹni tó fẹ́ lọ fún. Sórí èmi mo ìwà oníṣòwò ni mo dẹ̀ ṣiṣẹ́ mi ṣàtòbò jẹun bí Ìyábọ̀ Òjó. Tó ń bá ṣe irúkọ báyìí fún ẹ jẹ́ kí gbogbo nǹkan tó dùn mọ́ wọn nú let it become your target too. Àwọn pípọ̀ yóò nífẹ̀ẹ́ wọn máa pa ẹ́ ni. Àwọn kọ́líìgì náà tó ń ṣoríṣiríṣi ẹ wá mọ̀ nǹkan ẹlòmíì tó jẹun ló súnmọ́ ẹ náà ló tún máa ń ṣoríṣiríṣi. Hypocrisy ó máa pa yín. Wọ́n ní àti kékeré la ti ń gbẹ̀ka àrókò. Because mi lè jẹ́ kó dàgbà a dẹ̀ lè jẹ́ kí irun ẹ kó dàgbà a lè jẹ́ kó continue your existence is not on positive side. Ilé ọ̀gẹ́rẹ́ gan gégùn fún ẹ. Whichever problem whatever thing ẹ má máa búlé àwọn èèyàn débi ikú débi ọmọ kí ló dé inú ìwà yìí inú mi le tí bá ti dágbére pé àjọ ṣe mọ́ àlejò má ṣe mọ́ ògbọ́n mi ìwà kú fún ẹ. tó bá jẹ́ pé I am not strong spiritually níbo ni bá wà lè rìn eré tá a sá àdúrà tá a gbà àwẹ̀ tá a gbà ìrìn àjò tá a rìn tá a fàárọ̀ rìn tá a fọ̀sán rìn tá a fòrò rìn tá a fi débi tá a délé rìn tá a bá tó rìnrìn yẹn pé ìwọ ilẹ̀ báwa báyé lágbájá jẹ́ dandan ló máa bàjẹ́ tó bá ti jórí òtítọ́ la dúró sí. inú ẹ lè má da sọmọ làkejì bọ má wà kú fún o lè má láìkẹ bọ má roku fún tó bá ti roku ó ti di bitterness wọ gangan ti nídìí ẹ. táyé bá ń jáyé tí ọ̀run jí ọ̀run kò sí kankan nínú yín tó wá fún mi ẹ fẹ́ mi yín sun ẹ̀jẹ̀ yẹn ẹ fẹ́ mi àwọn ọmọ yín ẹ fi sun ẹ̀jẹ̀ ikú kíkorò yẹn ní kíákíá á tọ́ fún ẹ gbogbo nǹkan tó bá gbà má bẹ fi fà á délẹ̀ ìwọ ló pè já ìwọ ló kọ́ ọ̀ fún you are going nowhere bí kún ló lóko bí takùté ni let's keep our finger crossed. ẹ̀yin ọmọ òfò tán hàn bíire hàn bí ní bíire ẹ wá sórí social media ẹ máa ní àwọn celebrity lára ṣé ẹ ti rọra yín pin ni tán bá ti struggle ògo fún yín tí ò jọ ṣé ẹ ti rò pé àwọn ọmọ yín ò lè lógo kò ní ṣe ẹ̀yin olólùfẹ́ mi mò ń bá wí o àwọn wèrè trollu yìí ni o àwọn wèrè trollu yìí ni o ẹ trollu ẹlòmíì títí ẹlòmíì à go offline off the radar ṣùgbọ́n rú àwa yìí àwọn ò ráyè mi lè go off the radar fẹ́yàn tán kọ́ lọ́ọ́ máa mú mi kó má fàìsàn ṣe mi kó má pa mí kí má rí kú òbí báyìí kí má rí kú ọmọ kọ́ lọ́ọ́ ń ṣàánú mi kó jọ pé kí n go off the radar for anybody yẹn ọmọ kò jọ o a máa gbé yín gbé wo bí kò sí ìtọ́ jẹ́ ọmọbọ̀tí nu yín ọmọbọ̀tí ni mí ẹ lọ béèrè mi dáadáa ẹ béèrè upbringing mi English ni mi ò as in ọmọlé ni mí but ìgbà tí mo ti make up pé mo fẹ́ ṣe fíìmù yìí mo ti mọ̀ pé nígbà mo kọ́kọ́ wò mo ní súrà tó ń lọ yìí súrà kó gbé wèrè wọ ní àjẹbẹ́ wọn á búlì ẹ̀ kó lọ kú dá ó kú ó lọ nìyẹn wọ́n èmi kú gbà mo wà ní 11 years old èmi ò lè kún kékeré gbogbo kú gbogbo àrùn mi náà ti kó lọ kọ́lọ́n bá mi dẹ̀ wọ́n nílẹ̀ kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rí béèyàn kan lòun àbúlé èmi sí kú máa gbẹ́ bí yín máa ṣe voice over ògùngùn máa pa yín ni kú máa pa yín máa ṣe voice over èpè ní mi ì jẹ́ celebrity débẹ̀ mi tọrọ owó lọ́wọ́ yín dandan kan ni ẹ má ṣorí burúkú pẹ̀lẹ́ mi o. ṣẹ́gbọ́n nǹkan tí mò ń sọ so èèyàn kan ò lè búlí èmi mọ́ yìí tẹ̀ ṣe mo rántí orí burúkú kan ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lẹ́ni mi ìfẹ́ sọ̀rọ̀ bọ́ inú ń bí mi tẹ́ bá rántí scenario yẹn when I was pregnant one olórí burúkú came to my to my comment section and the person wrote and I quote I cannot wait to hear that you died while giving birth to your child èèyàn kan búlì mi débẹ̀ ó kọ́ gbogbo yín ṣe ẹ fi gbígbọ́ ṣe bí aláìgbọ́ ẹ lọ ń gbà yẹn pé mi lo ní wàhálà káàtẹ̀ ni mo jẹ́ ní wàhálà ṣé ó yẹ kó jóru búlì yẹn lèèyàn máa fi búlì mi kò lè wait kóun gbọ́ pé ọ̀tá mi àbóhùn fúnra òun kú nígbà tó ń rọbí somebody wrote it tẹ́ bá rántí ní yí ẹ̀yẹn somebody wrote it mo tún kú síta anybody ò gbé fọ́tò síta pé we support you
hypocrisy ó máa pa yín. Wọ́n ní àti kékeré la ti ń pẹ̀ka àrókò. Àti kékeré báyìí la ti ń pẹ̀ka àrókò. Kálọ́n ti pariwo síta. Gbogbo wa ti mọ kankan, bọ̀ wọ́n wò pé kò kàn mí. Ẹ wá sọ diṣẹ́. Ó wá mọ yín lára, ẹ máa lọ sábẹ́ page àwọn èèyàn. Ẹ máa lọ máa throw wọn. Ṣé rántí Opife? Yeah, someone wrote it. Only I cannot wait to hear that you died while having birth or while giving birth. Mo sunkún. Olórí burúkú ọ̀hún sí àmọ́ bóyá ó ti fi kú ṣe fàjẹ́ torí ọjọ́ 14 days mo lọ fún. Tí ó bá ti kú báyìí náà kò lè jára ayé kò lè jára ọ̀run. Eléyìí ò ń sọ̀rọ̀ pé gba dárí jẹyàn. Ìwọ tó bá ro kúrò mi ò ń lọ kú ni. Eléyìí ò ń sọ̀rọ̀ pé kíní. Àyájọ́ tèmi ní ni tó bá porí mi níbi bí máa jẹ́ tiẹ̀ tí tọmọtọmọ ni kó lọ bẹ́ẹ̀. Torí mi ò ní kí téèyàn kankan má dà. So please, let us stop the bully. Ẹ bully àwọn èèyàn. Ẹ̀yin blogs àti TikTok àtẹ bá fẹ́ gbé mi ò wọ bra. Ẹ gbé mi látọrùn. Ṣẹ́gbọ́n kan tí ń sọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ ṣàánú àwọn tó nífẹ̀ẹ́ mi, ẹ ṣàánú ọkọ mi. Mo iṣẹ́ fíìmù a lè máa sọ̀rọ̀ ní ohun èmi náà kí máa ṣe íò bọ̀ Ọlọ́run ò dá mi bẹ́ẹ̀. So ẹ gbà mí bí mo ṣe rí, so ẹ má gbé mi ẹ kàn gbójú. Ẹ jẹ́ ká gbádùn ara wa lórí live video. That is bitterness at its peak. God bless you. Bitterness at its peak. Ìgbà yẹn mo sunkún. Mo bọ́ta. Mo réyàn kankan. Kọ́lọ́n bá mi ṣàánú Yomi Fabiyi dìde lọ́jọ́ náà pé ilé ìpọ̀ Yomi Fabiyi nìkan ló dìde fún mi. Dìde fún mi ìgbà yẹn pé mo sunkún. Mi réyàn kankan àfọlọ́hun. Kátẹ̀níwà mi ò dáa. Ṣé bí ikú wá ni? Bí ikú kọ́, ẹ má máa jẹ́ ká máa rokú sáwọn èèyàn. Whichever problem, whatever thing, ẹ má máa bully àwọn èèyàn débi ikú débi ọmọ. Kí ló dé? Inú ìwà yìí, inú mi le. Tí bá ti dágbére pé àjọ ṣe mọ́, àlejò má ṣe mọ́ o. Bọ́ mi ìwà kú fún ẹ. Tó bá ń ṣe dáadáa, èèyàn máa wà pẹ̀lú ẹ. Mi ní kó kú. Má wà kú fún mi. Your chest no show jàre, ṣé gan tèmi Tọ́pẹ́ Ayégbùsì. Rasho, that was my experience. Mo sunkún, emotion bá mi. Ẹ̀dẹ̀ mọ̀ téèyàn bá wà nù oyún, èmi dẹ̀ rí. Mo ti foyún ṣe TikTok, mo ti fi jó. Wá kú mọ́ àwọn pé oyún tún wá pé bí 3 weeks tó tún wá. Ọmọ tó wá mi ní yé. Olúwa, mo kàn rántí ọ̀rọ̀ Bíbélì ni pé ọ̀rọ̀ òdì kan kì yóò ṣẹ lórí ayé mi. Bẹ́ẹ̀ ni mo sọ. Ìyẹn ni mo fi ṣe àyájọ́. God, you will curse anyone that curse me. Bless the one that bless me. Ajíbọ́lá ó ti ṣorí ibo má ṣòfò ni. Ìrun ajá kan jèrè ọjà ò ní jèrè lórí burúkú. Tọ́n bá ti bí ìjà ẹ̀dẹ̀. Wọ́n bá ti bí ìjà ẹ̀dá. Ẹ bá mi wá lórí Ajíbọ́lá kí ọkọ bá mi munch picture ẹ̀. Ẹ bá munch picture ẹ̀. Mi ò ṣe ẹni tẹ́ fẹ́ bully. Èmi gan bully báyà gba bully kò ní dá fún yín. Ẹ ti mọ́ yín máa ń ṣe nìyẹn o. Àwọn ọmọ ọ̀ràn kí ìràn táyé wọn ti bàjẹ́ tó lè jẹ́ nǹkan kan. Àwọn òbí yẹn máa gbàdúrà kẹ́ lógo nídìí iṣẹ́ yín. Ẹ kàn máa rí pé ẹ̀ ń ṣe náà ni Coca-Cola torí inú yín ò dá sọ́mọlàkejì. Inú ẹ lè má dá sọ́mọlàkejì bọ́ má wá kú fún. O lè má like ẹ̀ bọ́ má roku fún. Tó bá ti roku ó ti di bitterness ìwọ gangan ti need help. Àwọn colleague náà tó ń ṣe oríṣiríṣi. Ẹ wá mọ̀ nǹkan ẹlòmíì tó jẹun ló súnmọ́ ẹ náà ló tún máa ń ṣe oríṣiríṣi. Ìjà kékeré báyìí bí kókó ni. Ẹ̀tún wá extend ẹ̀ sáwọn ọmọ tí ò mọ̀ kankan. Ṣé jábọ́ látòkè ni? Ọ̀rọ̀ mi tún wá lọ sí gbogbo ẹ̀yin ṣiṣẹ́ tẹ̀ ń bá wa ṣiṣẹ́ as celebrity. Mo fẹ́ jẹ́ kẹ́ rántí nǹkan. Èmi ò ń ṣe celebrity o. Mi ò ń pera mi celebrity, mo kàn máa ń ṣe náà. Ìkàlẹ̀ ilẹ̀ ti ṣú but ìwọ tó bá ní oore ọ̀fẹ́ láti wo show mi lálẹ́ oore ọ̀fẹ́ ńlá ni àwọn pa ti ṣe show lẹ́ẹ̀kan but mo fẹ́ pe àkíyèsí yín sí eléyìí. This one is very very important. Ẹ bá mi tag Bísí Wèrè. Ẹ bá mi tag Bísí Wèrè. Ẹ bá mi tag Ojú Abẹ.
If you are watching me tonight, there is something I want to play tonight. There is a video I want to play tonight. For those of you that have been watching me and you don't even understand what has been going on, I want you to listen to this video. That was a video of Ojuabe attacking my business. But she's not just attacking my business, she's destroying my business. Ojuabe, I want you to know that there is price for everything you do. I want you to know that. But Ojuabe, oh, ni wá fún mi. Bo wá fún mi kó má sọ kan, ó má sọ kan. Nto ma wá sọnù, yẹn wà láàrin wa t'Ọlọ́run. But there is a price, and there will always be price for everything tó bá ṣe nílé ayé. Sórí video tí mo fẹ́ play lálẹ́, mo decide mi play láti jọjọ ẹ̀. So ẹ̀yin tẹ́ fẹ́ wo video yìí, Bisi Were, I am staging this show because of you tonight. Bisi Were, because of your comment in our previous show. That's why I want to play this video. Ordinarily, I can let go, but there is something about me. I love to explain my own side of the story because of all reason to react. Guys, I want you to share this show. To ba lórí ọ̀fẹ́ àti wo show ìlálẹ̀, mo kí ẹ kú oríire. I want you to listen to this video. Listen to this video. Before that time, ẹ̀wọ̀n kan tí Ojuabe ṣe nígbà. Mo ń bọ̀. Ẹ̀wọ̀n kan tí Ojuabe ṣe. Just because she does not have a business. Ẹ bá mi share show yìí. Ojuabe, you believe you don't have a business, you believe you don't have anything to lose. O ti gbàgbé pé gbogbo nǹkan tí o bá ṣe sílẹ̀ àbọ̀ wá bá ní àjọ ni o máa kó. O ti gbàgbé pé o máa kó. Guys, most especially they wà lórí TikTok. Mo fẹ́ kẹ́kọ̀ọ́ pẹ̀lú fídíò Ojuabe tí mo fẹ́ play lálẹ́. Nígbà tí Ojuabe ń ṣe fídíò fún mi back to back tó ń ṣe gbogbo nǹkan. Ojuabe did not just brought his whole dead family. Ẹ wá wo nǹkan tó Ojuabe ṣe fún business mi. And that is why I used to tell you, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lálẹ́. Ṣorí bákan méjì nílé ayé, ànábì méjìlá ní, àní Jésù alánàbì. Òjíṣẹ́ Ọlọ́run méjìlá ní rather, sorry, àní Jésù, àní ànábì. So, whichever one ló lè mú nínú àwọn méjèèjì, but tèmi, if you come for my business, forget you are a goner. Mi ìfẹ́ mọ bí babaláwo ẹ bó ṣe mọṣẹ́ tó. Mi ìfẹ́ mọ bọ́lọ́pẹ̀lẹ́ ṣe mọfá tó. You are a goner. Ẹ máa wo kíní. Èmi ò ń pariwo. Mo mọ̀ máa play show ẹ̀ gbà ẹ̀, but let's listen to this, guys. Ṣé fún ọdún kan ló máa fi. Ẹ wo nǹkan tí Ojuabe ṣe. $3,000 ó dẹ̀ máa gbẹ. Ṣé fún ọdún kan ló máa. $3,000 ó dẹ̀ máa gbẹ. Ṣé fún ọdún kan ló máa fi lé. Yeah. But the result will be seen before that time. The result should be seen like in 3 months. In 3 months, ó máa clear ẹ̀kún lọ́rùn yẹn. Ó máa clear. Ojú rẹ̀ bí nǹkan, ó kí ló máa how much? It may take time. Usually take time, maybe like 6 months. That's that circle. That is stress. The dark eye circle. Fọ́tò mi Ojuabe gbé wá bí báyìí. Ta ló lè mọ̀ pé Ojuabe gba thousands of dollars. Why attacking my business? Why destroying my business? Ojuabe tún sọ pé ojú rẹ̀ tó dúdú ń bí ńkọ́, ìyẹn sọ pé stress. That means pé Ojuabe ò ṣiṣẹ́ rí. Ojuabe ò lágùn rí. Ojuabe bó ṣe máa jẹ wọn mọ́ aṣojú ilẹ̀ ọ̀gẹ́rẹ́. Bí àwọn ọmọ ẹ̀ ṣe máa dàgbà lójú ẹ̀mí ẹ̀ aṣojú ilẹ̀. Tó bá ti ṣeré ìwọ nìyẹn Ọlọ́run nìyẹn. Àmọ́ Ojuabe kádìjẹ́ ò ṣe ni. Tó bá ṣeré, wàá fi ayé tó wà yìí, wàá fi pètàn aburú lórí ààrẹ àti lórí àwọn ọmọ ẹ̀. Imagine staying in Nigeria working so hard. Èmi lélẹ̀ lórí Instagram, èmi lélẹ̀ lórí Facebook. Both Instagram and Facebook does not have filter. Bisi Were, ṣé mọ̀ pé ní tó ṣú ló gbàgbé ní tó kù ò gbàgbé. Ṣé mọ̀ pé Bisi Were gbogbo yín kàn máa ń wo show randomly ni. Èmi tán ṣe show fún, kò sí show wọn kan tí mi ò ní lọ́wọ́. Ojuabe gbogbo nǹkan tí mo ní ni máa fi bẹ́ẹ̀ pò. Ojú mi dáadáa. Gbogbo nǹkan tí Ọlọ́run bá jogún fún mi, àdàbí dẹni.
I just want you guys to learn. Mo fẹ́ kẹ́ learn bí àwọn people yìí ṣe lè go, like how far they can go just to destroy you. Láì ṣẹ̀, láì rò, láì mọ̀rí. Ẹ wo ohun tí Ojú Abẹ́ ti ṣe, ẹ wo ohun tí Ìyábọ̀ Òjó ti ṣe. Ẹ wo nǹkan tí àwọn people yìí ń ṣe fún ẹni ẹlẹ́ni tó ń ṣiṣẹ́. Imagine Ojú Abẹ́ mocking me pé ojú tèmi, wọ́n tún gbọ́rùn mi sí. Ṣé bọ́rùn mi tẹ́ mọ́ọ̀kì lánàá yẹn? Ṣé bóun la fi ṣí ṣọ́ọ̀bù kiri s'Abuja lẹ́ni? Ọrùn tẹ́ mọ́ọ̀kì lánàá yẹn, ṣé bóun la fi ṣí mansion lẹ́ni? Ojú Abẹ́ gbogbo nǹkan, mo fẹ́ kó mọ̀ pé forgiveness is a sin. I will never forgive you. I will never forgive your mother. I will never forgive your family. Ta ló lè mọ̀ pé òun gba thousands of dollars while destroying other people's businesses? Àánú ẹ̀ tẹ́kọ̀ wà lórí social media, tẹ́ mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀, tẹ́ mọ̀ pé ọ̀rọ̀, tẹ́kọ̀ máa lọ forí yín gbépè, ohun tó wà lẹ́yìn ẹ̀fà jẹjẹ lọ. Ojú Abẹ́, ibi tó wà, ibi lèmi wà, èmi ọ̀zù ni wò ọ̀zù. Sórí bí mo ṣe bá débi tí mo délé ni, àwẹ̀ àtàdúrà ní jáde mọ́ bẹ́ẹ̀. Ibi tí mo bá délé ni. Ṣó dẹ̀ rí ibi tí mo bá dé, àwẹ̀ àtàdúrà tó gbé mi débi tí mo délé ni. Sórí àwẹ̀ àdúrà yẹn níbi tó strong dé, kò sí ohun táwa náà lè fi bí Ọlọ́run kó bàjẹ́. Ṣé ti yẹ? In as much tó bá yẹ pé ìwọ olùkọ́kọ́ wá fún mi, ẹ má gbọ́lẹ̀ wò ẹ wò. But Mama B, that one is too much stress. Ṣé gbọ́? So Ìyẹn sọ pé that one is too much stress. Ó ní sórí too much stress tí olórí burúkú tẹjọ́ ń ba business mi jẹ́. Too much stress yẹn. Ojú Abẹ́ wàá finish. Ó ní kúkọ àti wọ́ àti yá ẹ̀. A ní ìyá ẹ̀, ìyá tó bí ẹ, Ojú Abẹ́, ìyá tó bí ẹ. Tó bá bí gbọmọ, tó bá ní gba ọmọ gbogbo ẹ̀ ló máa fojú sunkún kó tó kúrò láyé. You guys are wicked. Ẹ wà nílùú òyìnbó, ẹ ń gbowó baba lórí ọmọ, ẹ wá jókòó. Nàìjíríà tẹ́yìn ò lè gbé. Sórí àti sọ̀rọ̀ yìí. Ibi tá náà bá lè rìn dé lórí ọ̀rọ̀ yín, ìrìn àjò tá bá lè rìn, ibi tá bá lè fẹsẹ̀ sí is the survival of the fittest. This video mo mọ̀ máa play láti jọjọ yìí. Àsìkò tó lọ sọ pé máa play ni mo play fún ẹ. Ojú Abẹ́ àti wọ́ àti Ìyábọ̀ àti gbogbo yín tó jẹ́ pé ẹ kò máa wò ó pé Ojú Abẹ́ ṣe rò pé ó easy láti ṣiṣẹ́ ni. Tó bá jẹ́ pé ó easy láti ṣiṣẹ́ Ojú Abẹ́, kò yẹ kó bímọ méje kó tó pé 40 years. Ibi tí wọ́n ti ń dó okó kiri tó ti ń bímọ méje fún bàbá méje, nírú wa yìí ti bí ọmọ ẹyọ kan ṣoṣo. Ọrùn tó mock, ọrùn yẹn la fi kọ́ mansion lẹ́ni o. Ó máa wòran ẹgbẹ́ ẹkú ni. Mo fẹ́ mọ ìdí tó ṣe ń ṣe show Fáṣàbí kiri. Mo fẹ́ mọ ìdí tó ṣe ń ṣe pé fún tó ń ṣe pé fún ọmọ. Orí pé mi play video yìí, mo bẹ́ẹ̀ tọ́jú video yìí sí archive. For those of you tẹ́ wà lórí TikTok, tẹ́ mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ojú Abẹ́, mo jẹ́ tún Yorùbá ìsọ̀ fún orí pé mi ò play audio. N tá bá lè kún tó bá wọn àtà bẹ Ọlọ́run tó gbé wa dépò yìí. Bàbá bẹ̀ pé kó bá wa barú ti ẹ jẹ́, kó bá bá ti yẹ ẹ jẹ́, kó bá bá tọmọ ẹ jẹ́, kó bá bá rìn àjò ẹ jẹ́, kó bá bá rìn àjò àwọn ọmọ ẹ jẹ́, kó bá rìn àjò gbogbo ẹ̀dá tó dàbí ìwọ Ojú Abẹ́ jẹ́. Àmọ́ kádùrá ẹ̀ máa gbà. This is height of wickedness. Ojú Abẹ́ ó máa ṣẹ̀ wọ́n, àwọn ọmọ ẹ máa ṣẹ̀ wọ́n. Ìyá ẹ, gbogbo ọmọ tó tara ẹ̀ jáde àtọmọ ọmọ ẹ ló máa ṣẹ̀ wọ́n. Ẹgbẹ́ ọmọjọ́ táwa ti ń ta cream, ẹmọ ọdún táwa ti ń ta cream, àtijọ́ tí mo ti ń ta cream mi ò gba negative report rí. Àtijọ́ tí mo ti ń ta ilẹ̀, kò lè sẹ́ni tó lè sọ fún mi pé mo gbówó lẹ̀ lọ́wọ́ mi ò fóun lówó nílẹ̀. Torí pé ìjẹ́ ilé mọ̀ pé Ojú Abẹ́ ń gba thousands of dollars lọ́wọ́ ẹni yìí. Ojú Abẹ́ torí pé o fẹ́ polówó fún yàn, o wá wò ṣùṣùṣùṣù, o wá attack business mi, o ò ní ṣe irú ẹ̀ mọ́ àṣemọ́ ẹ lélẹ̀. Gbogbo tó bá gbà ni máa fi fún. Ojú mi, gbogbo tó bá gbà àti wọ́ àtẹ́tò ń polówó ọjà fún, gbogbo tó bá gbà ni máa fi fún. Gbogbo tó bá gbà ni máa fi fún. Sórí fídíò yìí tí n bá ṣe tán máa post ẹ̀ lódìdí káwọn èèyàn wo nǹkan tó ń ṣe. Àṣẹ gbogbo gbà tó ń ṣe fídíò yìí, àṣẹ òun gba $2,500, òun gba $4,000, òun gba kíní kan dollars gbogbo gbà tó ń ṣe fídíò yìí. Mo fẹ́ mọ nǹkan tí Esabod sọ sí ẹ tó fi wàrántì pé òun ṣépè fọmọ Esabod. Bísí wèrè Ọ̀bẹ́kẹ́
ẹ ń bẹ́ síwájú lẹ́ẹ̀kan ẹ ń bẹ́ sẹ́yìn ẹ ti gbàgbé fídíò yìí mélòó nínú yín ló ti rí fídíò yìí rí fídíò tí mo play ní Kojú Abẹ́lálẹ̀ mélòó nínú yín ló ti rí fídíò yẹn rí mélòó nínú yín náà mélòó nínú yín ló ti bí ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ dọ̀kásì ni ọmọdé burúkú ń bojú ẹ̀yìn ó dàbí ọ̀rọ̀ Akíìmù Bẹ́fúrọ̀ ni ṣebí nígbà tó ń ṣe kiri o ti gba ambassador àbí o ti gba yé àbí o ba yé èèyàn kan jẹ́ o ba business èèyàn kan jẹ́ o wá gba ambassador àbí o wá kọjú ìjà sẹ́ni tó gba ambassador fún ẹ ọmọ méje bàbá méje first time one mami this is the first time you are seeing this video ṣe mọ̀ pé èmi ni mo ní case if you know what I have against these people ẹ mọ̀ pé kò sí ilé babaláwo tẹ máa gbé kéèsì wọn dé tẹ máa ṣépè fún wọn ó máa mú wọn ó máa má wọn mú wọn Ojú Abẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni ọjọ́ ló gba ambassador títí ẹ ti bàjẹ́ ṣe bí ìgbà ẹ máa gbọ́ ẹ̀wò. in 3 months ó máa clear ẹ̀kú lọ́rùn yẹn ó máa clear ojú rẹ̀ bí nǹkan ó kí ló máa how much. Ìyẹn lè take time ó sì lè take time maybe like 6 months that's circle. Ọrùn jíjẹra yẹn rèé o òun la tún ti fi ṣí ṣọ́ọ̀bù sásokòrò o ọrùn jíjẹra yẹn la fi kọ́ mansion o ọrùn jíjẹra yẹn la fi ní estate o Ojú Abẹ́ gbogbo nǹkan tó bá gbà ni màá fi bẹ́ẹ̀ náà tán and God forgiveness is a sin you are an enemy ìsinmi ti dèwọ̀ fún ẹ ìfọ̀kànbalẹ̀ dèwọ̀ fún ẹ ìgbéga dèwọ̀ fún ẹ ó dèwọ̀ fún ẹ ìyẹ́ ẹ kò tún bá wọn láyọ̀ mọ́ láyé kò tún bá wọn láyọ̀ mọ́ láyé orí pé mi play video yìí ọrùn jíjẹra níwọ̀ tó bímọ méje bàbá méje níwọ̀ tó òṣìṣẹ́ owó rí common ambassador ló gbà wọ́n lọ já òtà ní December wọ́n lè jẹ gbèsè ní December Ojú Abẹ́ jáde síta kó ní kò sáyé jáde síta kó ní kò sí pé Ojú Abẹ́ Kadijat Hussaini àti ìyá ẹ àti gbogbo ọmọ tó tara ayé ẹ jáde àtọmọ ọmọ ìyá ẹ gbogbo ilẹ̀ máa ṣòfò ẹ ṣòfò ọmọ ẹ ṣòfò ayérayé ẹ ṣòfò ẹbí ẹ ṣòfò orin àjò gbogbo ohun tó bá mi ò forgive ẹ kẹ ìyọ̀ kí n forgive rú wọ o ti pass boundary ẹ o ti gungi ré kọjá wé Bíbélì àti Kùránì gan sọ pé kéèyàn forgive rú èèyàn bí títí ẹ Ojú Abẹ́ ó máa ṣèsìnkú pèrègede tọmọtọmọ ẹ tìrántìrán ẹ Ojú Abẹ́ ohun tó o ṣe ẹni tó ṣerú ẹ nínú Kùránì àbí Bible àbí inú ìṣẹ̀ṣe ẹni tó ṣerú yìí tó ṣe tó máa rìn lórí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ aṣojú ilẹ̀ ọ̀gẹ́rẹ́ aṣojú ẹ̀ ẹ̀ẹ̀kan lèèyàn máa ṣe lórí ó ní ṣe mí mọ́ ó máa ṣe sínkú pèrègede ni ó máa ṣe sínkú pèrègede ni mo máa bẹ́ẹ̀ wọ tán ni and let me tell you something lórí cyberspace be careful ẹni tó fẹ́ lọ fún sórí èmi mo ìwà oníṣòwò ni mo dẹ̀ ṣiṣẹ́ mi ṣàtòkò jẹun bí Ìyábọ̀ Òjó mi ò dẹ̀ pààyàn bí Ìyábọ̀ Òjó mi ò dẹ̀ mọ fake life lò bí Ìyábọ̀ Òjó I work so hard sórí mo yẹn ń ṣiṣẹ́ yẹn mo mojú Olúwa mo mọ ibi tán ti ń pè mo mọ orúkọ tán ń pè mo mọ ibi tán ti ń tù sórí mo ṣe pè síbi tó dáa yẹn tí bá rí ẹ as a threat sí life mi or business mi màá pè kó bá mi dá sẹ́ríà fún ẹ ẹja gbọ́dọ̀. Nǹkan tó máa fi glow pẹ̀lú ẹ̀kan. Òun náà ní glow. Why can't you so many things? They all remove stretch mark, all remove skin tag, all remove àwọn tó ní kí ló máa ń pè cellulite. Àwọn tó ní cellulite. Ẹ wá gbọ́ ilé. To me, Nimi is understanding. Be 3 days ago, she just sent me a message. But message yẹn gùn gan pé owó ṣàdáwápọ̀ and I. Ṣé o yáwó lọ́wọ́ ẹ̀ ni tó màmá yín tayẹ màmá yín? Owó tí mò ń sọ fún ni, owó tí mò máa ń sọ fún ni. So mo wá send owó yẹn fún mi. She wanted me to pay for May. Mo wá ní no, May ò tí kàn. And I paid those money. So
In fact, then immediately go. I was surprised because 1,500 in your way. So they join in TikTok by Sparking Weight Loss. Send the request for the TikTok. Send the request because you need to clarify yourself. Lady tó ń sọ̀rọ̀ iná jọ ń ba business mi jẹ́ o. Lady tó ń sọ̀rọ̀ yìí ni ojú abẹ́ crop ọrùn mi. Ǹjẹ́ yìí lè mọ̀ pé torí pé ojú abẹ́ fẹ́ gba advert ló ṣe wá attack mi. Look at how these people. Sori jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Alátiṣe ló mọ̀ àti ṣe ara ẹ̀. Tó bá wo story Lizzy Anjorin lórí cyberspace yìí, tó o bá tọ́jú ara ẹ̀, tí bá ní tọ́jú ara ẹ̀ ó yẹ kó yí ẹ. O ò dẹ̀ lè gbọ́n mọ́. O ò lè ṣe kí ni o ò lè gbọ́n mọ́. Tó bá listen sí story Lizzy, tó bá rí gbogbo géèmù tí Ìyábọ̀ Òjó gbá àti àwọn pípì bọ́n ẹ gbá tí o ò bá ti gbọ́n kó o bọ́pọ̀ lọ ẹ sọ̀rọ̀ o ò dẹ̀ lè jẹ́yàn mọ́. Listen. Speaker mommy mo fẹ́ wá sorry. Don't they cannot embarrass you. Wàá ti láti rẹ̀ ṣáà sí kóòtù ní kùsùkù bẹ́ẹ̀ lọ. Wọ́n mi ẹgbẹ́ mi sí speaker káwọn èèyàn máa gbọ́ mi. Okay, wọ́n gbọ́. Don't bring the hot water. No. So. Gbọ́nà ó ní mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé iṣẹ́ 1 million ló ń ṣiṣẹ́ wà láì ojú abẹ bí wà tẹ̀gbẹ́ ṣe dínkù ní pẹ̀lú 1 million. Sorry speaker mommy mo fẹ́ wá sorry. Don't they cannot embarrass you. Wàá ti láti rẹ̀ ṣáà sí kóòtù ní kùsùkù bẹ́ẹ̀ lọ. Wọ́n mi ẹgbẹ́ mi sí speaker káwọn èèyàn máa gbọ́ mi. Okay, wọ́n gbọ́. No. So. Gbọ́nà ó ní mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé iṣẹ́ 1 million ló ń ṣiṣẹ́ wà láì ojú abẹ bí wà tẹ̀gbẹ́ ṣe dínkù ní pẹ̀lú 1 million. Okay. To me, I misunderstand. Mo wà lórí TikTok o. Be 3 days ago. She just sent me. Okay. To me. Okay. To me, I misunderstand. Okay. To me, I misunderstand. Mo wà lórí TikTok o. Be 3 days ago. She just sent me a message. But message owó àṣà ọ̀rọ̀ owó ṣàdáwà pọ̀ ṣá and ṣé o yáwó lọ́wọ́ ẹ̀ ni tó màmá yín tayẹ màmá yín. owó tí mò ń san fún ni owó tí mò máa ń san fún ni so mo wá send owó yẹn fún she wanted me to pay for May mo wá ní no May ò tí tán and I paid those money so in fact then immediately I was surprised because 1,500 ní owó yẹn. ṣé o lè join ní TikTok pẹ̀lú Sparking Weight Loss send the request for the TikTok. Send the request because you need to. Ṣẹgbọ́ thousands of dollars tí ojú abẹ́ ń gbà. So irú àwọn ojú abẹ́ yìí tó bá kọlù ẹ wàá dákẹ́ wàá máa wò. Tírú àwọn Ìyábọ̀ Òjó bá kọlù ẹ wàá dákẹ́ wàá máa wà ló fà wọ́n lọ́lọ́run lọ́wọ́. And that is why some of you ọ̀nà yín ṣókùnkùn léni. Irú àwọn ojú abẹ́ irú àwọn Ìyábọ̀ Òjó yìí ó rí gbọ́dọ̀ fà wọ́n lọ́lọ́run because àwọn gùn ò fà ẹ́ lọ́lọ́run lọ ṣé o gbọ́ thousands of dollars ojú abẹ́ ń gbà. Má gbàgbé pé Lizzy Anjorin struggle àti dìde nínú ayé lójú abẹ́ ń ṣe kíni ló ń bá tọ̀tá ẹ̀ jẹ́ tó ń fi gba thousands of dollars wo iṣẹ́ tí ojú abẹ́ ń ṣe pẹ̀lú àwọn evidence tí mò ń play lálẹ́ kí ló máa ṣẹlẹ̀ sójú abẹ́ àtàwọn ọmọ ẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí ìyá tó bí ojú abẹ́ àti gbogbo ọmọ tó tara ẹ̀ jáde. You need to learn. Mi ò ṣe wèrè. I can't be coming online and be shouting every day and be repeating the same thing every day and be shouting Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó gbàtí èèyàn ò ṣe wèrè gbàtí ò ṣe pé èèyàn ò níṣẹ́ rájú iṣẹ́ tí mò ń ṣe ni tí mi ò bá play evidence yìí ẹ jẹ́ ká máa gbọ́dọ̀. Clarify yourself. Don't they cannot embarrass you. Wàá ti láti rẹ̀ ṣáà sí kóòtù ní kùsùkù bẹ́ẹ̀ lọ. Ẹ wá bá mi lọ́wọ́ ojú abẹ pé ta ló ra cream lọ́wọ́ ojú abẹ true ta ló ra cream lọ́wọ́ lady yìí $3,000 ṣálẹ̀ ẹ̀ sọ pé ẹ̀ ra cream ta ló wá ra cream $3,000 yẹn tí ayé ẹ̀ wá dà ta ni cream yìí ṣiṣẹ́ fún ẹ gbọ́ iye tí ojú abẹ́ ń gbà lórí each $3,000 ẹ máa gbọ́. Mrs. Speaker káwọn èèyàn máa gbọ́ mi. Okay, wọ́n gbọ́. No. So. Tẹ́ bá wo fídíò lady dada this lady between kaso tó tọ́ kaso ti tọ́ ẹ rí pé this lady ó fẹ́ tajà ẹni kò mean pé ó fẹ́ ṣe kàfọ́tà wa ojú abẹ́ nìkan ló believe pé òun lọ bá ti lágbájá jẹ́
ọwọ́ Ìyábọ̀ Òjó dẹ̀ ni gbogbo ti kọ́ṣẹ́ yẹn. Òun lọ bá ti lágbájá jẹ́. Bí lady yẹn ṣe pè sórí platform Ojú Abẹ, tójú abẹ bá fún ní something nice tó bá fi rẹ̀ ṣàkàwé, this lady will ride on it and make advert of her business. Ẹni pé ńgbà tó sọ̀rọ̀ ìsàlẹ̀ ojú mi, Ojú Abẹ was expecting the lady to say, cream ló bá lójú jẹ́, kíní ayé ẹ̀ ti bá, but the lady said no, it was stress. Pé tó bá fi rẹ̀ lọ́kàn balẹ̀, tó bá fi rẹ̀ lọ́kàn balẹ̀, ìwọ tí o gbé advert fojú abẹ yìí, ṣé bó wà náà tí ò fi mí lọ́kàn balẹ̀? Àbòsí náà tí ò fi mí lọ́kàn balẹ̀. Tá a bá ń sọ pé àtàwọn tó ń ṣiṣẹ́ fún wọn, àtàwọn tó ń ṣiṣẹ́ fún, àtàwọn tó ń gbèjà wọn, àtàwọn tó ń gbèjà, now you see. Nígbà téèyàn jókòó tí ò wá bá yín tó ń ṣe business yẹn, tẹ́ ẹ dẹ̀ fẹ́ pa ẹni yẹn, ẹ dẹ̀ tún sọ pé kẹ́ni yẹn lọ fi rẹ̀ lọ́kàn balẹ̀, ẹ dẹ̀ fẹ́ pa. People like Ojú Abẹ, Ìyábọ̀ Òjó, I mean, I don't know. Tó bá ṣàgbákò wọn nínú ayé, it depends on you. But as for this side, forgiveness is a sin. And every day, tó bá jí tó bá ń rí wọn, nínú àsùnwọ̀n tó tẹ̀ ti lè gbé kíní wá tó ti ṣe kọ̀dímúná, tó ti ṣe gbogbo ẹ̀. Then the day she did this video, mi ò ṣe méjì, mi ò ṣe méjì, èmi náà mọ̀rọ̀ wọn tàwọn àgbàlagbà lọ. Yàtọ̀ sí social, mi ò bá ń ṣe social media nìkan. Ojú Abẹ orí pé mò ń wẹ̀ láti jọjọ́ ẹ̀. Bọ̀ mi ò wẹ̀ nínú ilé. Èmi náà ń sáré ìwọ náà kiri. Ṣebí ìwọ náà fẹ́ gòkè ọ̀la wo bó ṣe jábọ́. Ṣé bó bá business èèyàn kan jẹ́ àbí òfin gba thousands of dollars wo advert. Ẹ wo bí táyé tiẹ̀ náà ṣe bàjẹ́, àtẹn tó ń polówó fún, àtẹn tó ń polówó fún ẹ, ó bá yẹ ń ṣe jọba jẹ. Ẹ máa gbọ́ lọ, ẹ máa gbọ́. Gbọ́nà ó ní mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé iṣẹ́ 1 million ló ṣiṣẹ́ wà láì Ojú Abẹ bí wà tẹ̀gbẹ́ ṣe dínkù ní pẹ̀lú 1 million yẹn. Ẹ jẹ́ kí n wá fídíò yẹn lọ. Títí kù sí lókè. Jẹ́ wá fídíò yẹn lọ. Light, stretch mark. Títí kù sí. Ẹ ti rí. Ìwọ ló mọ tó bá pàdé irú àwọn ilé nínú ayé o. Èmi ṣe lè deal pẹ̀lú wọn, mo deal pẹ̀lú wọn yìí o. I no go dey lie now. Ṣé mo máa pè mí ò ń parọ́? Èmi ò ń parọ́. Bá ṣe lè deal pẹ̀lú, there is no how we can deal with them better. This is how we can deal with them. Okay. To me, need misunderstanding. Mo wà lórí TikTok. Bá ṣe lè deal pẹ̀lú wọn, you know. Bá ṣe lè deal pẹ̀lú wọn ni. Tí mo ti rí fídíò yẹn TikTok àti Títí àti Títí kú ẹ má bínú ẹjọ́. Be 3 days ago. Bá ṣe lè rí. To him, he said his name is. Èmi ò bẹ́ẹ̀ mi ṣe lè deal pẹ̀lú wọn, Ọlọ́run dẹ̀ ń gbọ́. Ojú Abẹ you pay dearly o. Ìwọ kẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fídíò yẹn ò ṣe ni. Mi rí fídíò yẹn mọ́ bóyá màá wà lọ́la. Kò download tán, ń rè. She just sent me a message. Oh, message yẹn gùn gan. So they were talking about how Ojú Abẹ has been. Go to my wall. Okay. Olofofo TikTok. Okay. Olofofo TikTok. Okay. On TikTok back. Okay. Tí mi ò bá gbé fídíò yẹn wá, ẹ ní nǹkan tó ṣe o. Olofofo what? Love you too, guys. Olofofo what? Olofofo, yeah, give me. Only go to my wall. Okay, Olofofo. Ẹ ti rí.
àwọn ọmọ yìí àwọn eléyìí ṣó wà bí ṣá. ẹ sá fún ojú abẹ àǹfààní àgbègbè ń dùn mọ́ mi torí wọ́n mọ ọgbẹ́ ojú abẹ ò ní dẹ́kọ́rọ́ọ̀mù fi ọmọ tó wà lọ́dọ̀ ẹ lẹ̀ bó ṣe dúrọ́pù ọkọ̀ Pamela nílẹ̀ skin ẹ̀ gan-an fi ọmọ tó wà lọ́dọ̀ ẹ lẹ̀ bó ṣe dúrọ́pù ọkọ̀ Pamela. ṣé mo nǹkan tó ń pè ní kámà sí yẹn nǹkan tó ń pè ní kámà. skin ẹ̀ gan-an ó funfun ní kòkó pa àbí ẹ̀ ń dégbò kéwù. ẹgbẹ́ mi yín lẹ̀kẹ́ bá gbádùn ara yìí ó kàn tí mo yí ẹ mọ̀ pé ìfẹ́ àwọn tó ń sẹ́ndì rẹ̀ pẹ̀lú ìfẹ́ yìí. ẹwẹ̀ sí tó ju abẹ́ ṣe ẹwẹ̀ sí tó ń ṣe ẹwẹ̀ sí tó ń ṣe ẹwẹ̀ sí tó ń fi 50 something ṣe ẹwẹ̀ sí tó ń fi 50 something ṣe níwájú ọmọ 28. The question olóòfó mi ò rí o mi ò rí fídíò yẹn olóòfó mi ò rí please tẹ́ bá ní ẹ bá wa tún gé ẹjọ́ fídíò yìí wà very important very very important very important Títí Kushi 123 ni mo ti rí. yáwó lọ́wọ́ ẹ̀ ní tó màmá yín tayẹ màmá yín. owó tí mò ń san fún ni owó tí mò ń máa ń san fún ni so mo wá send owó yẹn in fact she wanted me to pay for May mo wá ní no May ò tí kàn and I paid those money so in fact then immediately go I was surprised because 1,500 ni owó yẹn. ṣé o lè join ní TikTok pẹ̀lú sparking weight loss send the request orí TikTok send the request because you need to clarify yourself. Though they cannot embarrass you wà á ti láti ẹ̀ ṣáà sí kóòtù ní kò sí bẹ́ẹ̀ lọ. wọ́n bẹ̀rẹ̀ gbé mi sí speaker káwọn èèyàn máa gbọ́ mi. Okay, wọ́n ń gbọ́. No. So. gbọ́nà ó ní mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé iṣẹ́ 1 million ló ṣiṣẹ́ wà láì ojú abẹ bí wà á tẹ̀gbẹ́ ṣe dínkù mi pẹ̀lú 1 million yẹn ẹ̀ ní. kíní yẹn kò pọ̀ ó gùn gan. That's why I always tell you, target their ambassador. It's very important you target the ambassador. I don't know if everyone got to ojú abẹ́ àbí mo ti forgive any show for ni. Go and eat. Yeah, go and eat and bath. Tomorrow is another beautiful day. Play. Any file not supported. Mo dẹ̀ ṣe download ẹni kò ti gbé. bọ́ọ̀lù bá. tó bá dọ̀la ẹ lọ wo fídíò yẹn tó bá ní kó post ẹ ibi máa post the other one yẹn láàárọ̀ la ìyẹn bí tí ojú abẹ́ ti bà business mi jẹ́ ṣẹ́ni ilẹ̀ ti ṣú ká tó lọ sùn people like ojú abẹ́ you don't let them go but it depends on you. It depends on you but me o ojú abẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ and tó ń bá ṣe irú kan báyìí fún ẹ jẹ́ kí gbogbo nǹkan tó dùn mọ́ wọn nú let it become your target too àwọn people yìí ò nífẹ̀ẹ́ wọn máa pa ẹ́ ni wọn ò nífẹ̀ẹ́ wọn máa pa ẹ́ olówó fún okay please if you can bring it to Facebook tag it to me on Facebook please post it on Facebook and tag my name so that I can see it or please let me drop it under my comment section in Facebook. You don't understand? Look at Ọlọ́run ọ̀tá tèmi jẹra ojú abẹ tí òṣìṣẹ́ owó rí ẹ wo bó ṣe bẹ̀rẹ̀ sí ní attack Mr. Lawal ẹ wo ọmọ 20 something years tó ju abẹ́ musa abẹ́ tó bẹ̀rẹ̀ sí ní dùn gbogbo àti ojú abẹ́ ń bú Mr. Lawal ẹ wo ọmọ Yíbò tí ó ti pé 30 years tó ń bó ojú abẹ́ sùn. Imagine while ojú abẹ́ was attacking my business imagine wọ́n fi mí polówó cream $3,000 ojú abẹ́ ń gba thousands of dollars. So tó bá jẹ́ pé I am not strong spiritually níbo ni bá wà lé ní if I am not strong spiritually níbo ni bá wà lé ní ọ̀pọ̀lọpọ̀ yín táwọn òbí yín ti ní lánàá tí wọn ò ní mọ́ lé ní ọ̀pọ̀lọpọ̀ yín tó dùn fún lánàá tí ó dùn fún mọ́ lé ní irú àwọn ojú abẹ́ irú àwọn Ìyábọ̀ Òjó yẹn àwọn náà kò bá yé yín jẹ́ no. But one thing ni pé ojú abẹ́ you pay dearly for it. Ìyá ẹ
àwọn family àwọn olórí burúkú ẹ̀gbọ́n ẹ̀, because I want to know why you are attacking Esabod. When you are attacking my business, you are collecting thousands of dollars in return. Àwọn olórí burúkú tó ń gba ambassador fún yín, wọ́n ríṣẹ́ tẹ̀ ń ṣe. That is why let the ambassador, anybody that come for you, let the ambassador be your target. Let the ambassador be your target. Ṣé ti yẹn? Let the ambassador be your target. Kò lè yé yín, nǹkan tí mo kàn mọ̀ ni pé eré tá a sá, àdúrà tá a gbà, àwẹ̀ tá a gbà, ìrìn àjò tá a rìn, tá a fàárọ̀ rìn, tá a fọ̀sán rìn, tá a fòró rìn, tá a fi débi tá a délé nì. Tá a bá tún rìnrìn yẹn pé ìwọ ilẹ̀ bá wa báyé lágbájá jẹ́, dandan ló máa bàjẹ́ tó bá ti jórí òtítọ́ la dúró sí. And this is a lesson for most of you tó jẹ́ pé ẹ máa ranjú olórí burúkú lẹ́ báyìí tó máa fi bá ti yín jẹ́, máa fi jẹun. We talk about terrorists today. Inú terrorist àti Ìyábọ̀ àtOjú Abẹ ta lè rò pé ó ṣe àkóbá jù for society. Imagine numbers of people tí Ojú Abẹ máa gbé sórí platform ẹ̀ táwọn yẹn máa gbé pé ọ̀fẹ́ sórí tí wọ́n mọ̀ pé Ojú Abẹ ń gba thousands of dollars pẹ̀lú ìbàjẹ́ tó ń ṣe. So ẹ̀kọ́ tí mo kàn fẹ́ kẹ́kọ́ nìyẹn. Èèyàn kan ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí, which is èèyàn kan tó sọ pé Esabod kọ́kọ́ lọ fojú Abẹ. Ẹni ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí. Ẹ ṣe máa sọ pé Esabod kọ́kọ́ lọ fojú Abẹ. On what purpose? Báwo lẹ Esabod ṣe kọ́kọ́ lọ fojú Abẹ? Ṣé òtítọ́ lójú Abẹ fi gba ambassador lọ́wọ́ lady yẹn? Imagine o ẹni tí ò ṣẹ̀ tí ò rò ẹ́, ẹni tó yẹ pé gbọ́mọ̀ kókó dání èèyàn bí 1 million ẹ̀ kí ẹ̀ Ojú Abẹ. Ọ̀run á fi kú ọmọ dá ẹ lóró. Ọ̀run á fi kú ọmọ àti kú ọmọ á fi dá yẹ ẹ lóró. Kadijat Hussaini àdàbí tó bá jí òtítọ́ nípa kéèsì mi lókù. Kadijat, gbogbo ohun tó wà nílé ayé yìí tó bá ti ń sùn tó bá ti ń jí máa mọ̀ pé èèyàn kan wà tí ó dẹ̀ lẹ́yìn ẹ̀. Kò lọ fi sọ́kàn because I won't stop Yasin because mi lè jẹ́ kó dàgbà, a dẹ̀ lè jẹ́ kí irun ẹ kó dàgbà, a lè jẹ́ kó continue because your existence is not on positive side. Ilé ọ̀gẹ́rẹ́ gan gégùn fún ẹ. Ilé ọ̀gẹ́rẹ́ gégùn fún ẹ. Afẹ́fẹ́ gégùn fún ẹ, Kadijat Hussaini. Àdáwọ́lé ẹ kankan kò lè yọrí sí rere. Nǹkan ìwà tó wù kò síbi tó máa gbé àdàbí dé tí ò ní mú ẹ. O mọ bí tí mo rìn dé kán tó sọ pé kí n máa tágẹ́ẹ̀tì àtẹnitẹ́ ń gbèjà àtẹni tó ń gbèjà yín. O mọ bí tí mo rìn dé kán tó sọ fún mi bí kún ló lóko bí tàkúté ni. Let's keep our finger crossed. Mo kàn fẹ́ expose ilé ìfún yín, ẹ jẹ́ kí gbogbo àlọ́ sùn. Tomorrow is another beautiful day. Bóyá àárọ̀ dẹ̀ ti wà. But Kadijat gbàgbé, you are going nowhere. You pay dearly. Ìwọ tó lè bà business èèyàn kan jẹ́. Ìwọ tó ń sọ fún wa pé ẹni tó ń ṣiṣẹ́ Nàìjíríà pọ́rùn ẹ̀ jẹrà tí wọ́n dẹ̀ gba thousands of dollars tẹ̀bí ń polówó kírímù. Ẹ ọ̀run tẹ ló jẹrà yẹn bóun la fi kọ́ mansion lẹ́nìí. Òun la fi ń ta kírímù dọ́là. A dẹ̀ gbọ́ pé kírímù Lizzy báyọ̀ kankan lára jẹ́rìí. A bá gbọ́ pé kírímù Lizzy báyọ̀ kankan lára jẹ́rìí mystery. A bá gbọ́ pé Lizzy Anjorin talẹ̀ fún yàn pààyàn sórí ẹ̀. Ṣá gbọ́ rí? Ṣá ti gbọ́ rí? Ṣá gbọ́ pé Lizzy Anjorin ní problem rí ní the business ẹ̀? Ojú Abẹ you pay o. Kadijat Hussaini you pay. You pay, gbàgbé you pay. Orígbòru ni mo tún sọ̀rọ̀ yìí, you pray. Táyé bá ń jáyé, tí ọ̀run jẹ́ ọ̀run. Kò sí kankan nínú yín tó wá fún mi. Ẹ fẹ́ mi yín sun ẹ̀jẹ̀ yẹn. Ẹ fi ẹ̀mí àwọn ọmọ yín, ẹ fi sun ẹ̀jẹ̀ ikú kíkorò yẹn ní kíákíá. Á tọ́ fún ẹ, Ojú Abẹ bí apá ẹ. Ó sì máa ṣẹ̀ sí jù báyìí lọ. Rò pé mo dákẹ́ lé. Orí pé ìgbà tó ń ṣe ṣó yìí. Rò pé ìgbà tó ń ṣe ṣó yìí. Rò pé mo dákẹ́ mò ń wẹ̀. Àti wà tí Ìyábọ̀ Òjó. Àti wà tí Ìyábọ̀ Òjó. Àwọn tó gbé advert lọ lọ́jọ́ kìíní àná. Àwọn onílẹ̀. Guys, so dárò. But just learn. If you don't learn, you won't know more. Because a lot of you are going through something like this. Some people are destroying your business. Fún àwọn. Some people are destroying. Ẹ jẹ́ ń wo ẹni yìí. Ìṣẹ̀dá tó wà lábẹ́ LAX. Lọ́la wákàtí tá a wà yìí. Lọ́la wákàtí tá a wà yìí. Ó máa fọjọ́ ọlọ́jọ́ kánjú kú ni. Àtẹni tó ń gbèjà. Àtẹni tó ń gbèjà. Ìṣẹ̀dá tó wà lábẹ́ LAX yìí.
ó máa fi ọjọ́ ọlọ́jọ́ ò ní jẹ wọn iye ò ní jẹ wọn ẹ̀ àtẹni tó ń gbèjà o àtẹni tó ń gbèjẹ tó bá kè ní kọlà kan kí ẹ kú oríire àtẹni tó ń gbèjà àtẹni tó ń gbèjẹ wàá fi kú àìtọ́jọ́ wàá fi ṣe fàjẹ́. àwọn olórí burúkú olòṣì ìmájì kéèyàn máa ṣiṣẹ́ bí Lizzy Anjorin ṣe ń ṣiṣẹ́ kẹwàá ló ń rojọ́ wẹ́wẹ́ kí ló dé tẹ̀yìn ò ṣe lè ṣiṣẹ́. They can't run generator straight 2 weeks in Nigeria ẹ̀yin ò lè ṣiṣẹ́ ojú abẹ gbogbo nǹkan tó bá gbà má bẹ fi fà á délẹ̀ ìwọ ló pè já ìwọ ló kọ́ fún the battle line is drawn you are going nowhere gbàgbé ẹ àti wọ́ ọ Akeem gbogbo ẹ guys ó dàrú.